ẹ̀yà ara rẹ ò ní daṣẹ́ sílẹ̀. Ẹ̀yà ara rẹ ò ní daṣẹ́ lẹ̀. Ẹ̀yà ara ẹ ò ní daṣẹ́ lẹ̀. Ṣàmì olùfẹ́, ẹ̀yà ara ẹ ò ní daṣẹ́ lẹ̀ sẹ́. Ẹ̀yà ara ẹ ò ní daṣẹ́ lẹ̀. Ìjì ojú ọjọ́ ló jà. Ìjì àárọ̀ kùtùkùtù 6:30 AM ló jà. Afẹ́fẹ́ ayé ṣọwọ́ òdì sí. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa, má gbà kí ẹ̀yà ara mi ó daṣẹ́ lẹ̀. Má gbà kí ẹ̀yà ara mi daṣẹ́ lẹ̀. Olúwa, má gbà kí ẹ̀yà ara mi ó daṣẹ́ lẹ̀. Jésù olùgbàlà, má fún Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ láàyè láti fọwọ́ kan ẹ̀yà ara mi o. Má gbà fún Sátánì láti fọwọ́ kan ẹ̀yà ara mi. Olúwa, jẹ́ kí àmì rẹ wà lórí mi. Àmì rẹ, Olúwa tún mi mọ́. Gbogbo agbára má darí kan, Olúwa gbé wọ̀ mí. Jerusalem, ìlú mímọ́ ológo, ìlú tí Jésù pèsè takò fọwọ́ mọ́. Báwo ni ìbá ti dùn tó fún ìwọ àti èmi láti ní ìpín nílé náà. Bí a bá ń jó, bí a bá ń jẹ̀bù, bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. Ká má gbàgbé pé àti pọ̀ lájẹ́ láyé o. Bí a bá ń jìyà. Ààrẹ máa bèrè fọlọ́run mi jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ wo ara mi. Ká má gbàgbé pé àti bò lájẹ́ láyé o. Ká lóore máa sọ̀rọ̀ fún ibi tí máa ń bọ̀. Bí a bá ń jìyà, bí a bá ń mumi, bí a bá ń mumi ojú lámú sí i. Ọ̀rọ̀ mi ẹni pé à ń kú lọ. Ká má gbàgbé pé àti bò lájẹ́ láyé o. Ìtànà tó bọgbẹ láṣọ tó tutù yọ̀yọ̀ bẹ́ẹ̀ nígbà dòjé bá sì kàn aṣubú á sì rọni. Àpẹẹrẹ yìí fúnra wa ní bọ́lọ́run ti wí. Kọ́mọdé àtàgbà máa gbọ́ o. Kó nígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa gbọ́ o. Kí gbogbo ẹni tó ń jọyìn, kí gbogbo ẹni tó ń jàdó máa gbọ́ o. Ká máa mọ̀ wípé yẹpẹrẹ ni wá bí ewéko. Ó jàre. Bí a bá ń jó, bí a bá ń jàdó, bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. Ká má gbàgbé pé àti pọ̀ lájẹ́ láyé o. Nígbòkígbò tó lè wá o. Nínú rírí jẹ ni nínú àìrí jẹ máa rántí nígbà gbogbo. Pé kúkú afẹ́ pani mẹ́tì jẹun ò sí ń bẹ̀ o. Ikú ń pẹni tó rí jẹ bẹ́ẹ̀ ló ń pẹni tí ò rí jẹ o. Àwáwí onílẹ̀ sí ọbí kọ̀ bá ti dé. Àwáwí onílẹ̀ sí ọbí kọ̀ bá wọlé. Wọ́n ló yá. Wọ́n ló yá ká máa lọ sọ́dọ̀ bàbá lọ́run jàre. Àdúwó ló wà láàyè òṣì. Ayé òróró tó dàpọ̀ mọ́ oyin. Ayé tẹ́ èṣù pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ gbàjọba. Ayé tí kò lérè, tí kò sóhun tó lè fún ni láyọ̀ ń bẹ̀. Bó o lówó o láyọ̀, bó o bímọ ayọ̀ rẹ̀ ò tó. Bó o lọ́lá o láyọ̀, àfi bí bàbá bá àgbàkóso ayé rẹ̀.
àfi bí bàbá láyè níwọ̀n ayé rẹ̀ o lọ́kàn rẹ̀ fi lè balẹ̀ láyé yìí. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun documentary award making jingle and music production digital printing photo and videos event planner and master of ceremony CD and DVD mass doubling general contractor ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́ ayẹyẹ òkú àgbà ayẹyẹ ìṣílẹ̀ ìgbéyàwó ọjọ́ ìbí ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tí wọ́n gbé tiyín lárugẹ kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀ ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára 08036956116 Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook YouTube.